ọdún bí ẹ̀kú ọjọ́ méjì ẹ̀kú ọjọ́ mẹ́ta ẹ̀kú àná àtúkù títò ní ẹ wo ó ní agbára o ó ní agbára o tó bá ń gbọ́ ó ń tán lọ o ó mọ̀ ń tán lọ o ó mọ̀ ń tán lọ o promo ṣe kí ni promo mọ̀ ń tán lọ o promo mọ̀ ṣe kí ni promo mọ̀ ń tán lọ o mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ wa káàkiri gbogbo àgbálá ayé ní gbogbo tí ẹ ti ń wá káàkiri àdúpẹ́ ní ọwọ́ yín ẹ wo ìwọ tó ní na lie ọlọ́gbọ́n na true èmi ò mọ̀ pé àti àwọn tó wà ní òyìnbó àti wọ́n gbọ́n ẹ tó bá lówó ló lówó yóò wá sọ pé olówó ló lówó àti lórí promo yìí àwọn aráàlú òyìnbó gbọ́n aráàlú òyìnbó wọ́n wá lọ ra pákéjì wọ́n lọ ra mẹ́ta àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àǹtí mo ní àǹtí kí ló dé fi ra mẹ́ta pọ́n ní ṣé mi ò mọ̀ wípé ọ̀sẹ̀ yẹn àwọn wà kó papọ̀ mo ní yé mo ní ọ̀sẹ̀ almost 1,80,000 ẹ̀yin ti jẹ̀fà pé èyàn kan ní ọ̀nà tí wọ́n fún wa lówó ni mo ní ìbẹ̀rẹ̀ èyàn kan kò dẹ̀ tí ì rí ẹyọ kan ni ò tí ra ló ti ní làláì àwọn èèyàn jẹ́rìí àgàgà fún àwọn product tó wà nù rẹ̀ àwọn ìwọ́tọ̀ lè tàtẹ̀kẹ́lẹ̀ ìwọ́tọ̀ lè ṣe dáadáa àwọn èèyàn ti ń jẹ́rìí kí ló sì wọ́n náà tí wọ́n náà ò lè fi ọ́dà fún product tiẹ̀ wọ́n ní wọ́n náà wọlé kó wẹnu kọ́ títà náà ó ti tán o títà náà ti tán o ó sáré pé ààtó ní gbogbo bíbí ìlànà títà náà ti tán o títò ní tún ní o títò ní gan-an ó ṣe kí ni ó tún ti lọ bí ọ̀nà fẹ́ ọ́dà fún títì yẹ 081 3612 33 33 081 3612 333 ìwọ náà tọ́jú ara ẹ nǹkan tí bàbá ọ̀sùn mọ́ làwọn ará ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tí wọ́n lè ṣe òun ni wọ́n ti ṣe òun òun tẹ́mi náà lè ṣe òun lèmi náà ṣe yìí ó wá kù sí wọ lọ́wọ́ kí ló fi kù sí ọ lọ́wọ́ náà ni pé kí wọ́n náà wọ́n dà fún ọṣẹ làbí làárọ̀ ó wà nù rẹ̀ sọtiri ó ní ó wà nù rẹ̀ tó bá ti rí wàá ti rí gbogbo tó bá ti rí bíláàkì nínú rẹ̀ wó lọ wàá ti rí bíláàkì ní gbogbo bí ọṣẹ yẹn wọ́n sẹ́nu ọtí rí báyẹn ọtí rí ó wà nù gbogbo ẹ̀ powder náà dé wà ń bẹ̀ kò bá sì jásèjẹ ló wà ń bẹ̀ kò bá jẹ́ ẹlẹ́dọ̀ màálù mo ló wà ń bẹ̀ ìwọ náà wọ́n dà fún titi ẹ̀ ìwọ náà béèrè fún titi ẹ̀ ìwọ náà béèrè fún titi ẹ̀ àwọn product wà ń bẹ̀ omi ìwọ náà béèrè fún àlùjọ wà ń bẹ̀ one stone àpàsí lawafin àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè ó wà bíbẹ̀ ìwọ náà wọ́n sọ pé náà láì promo tí ń lọ lọ́wọ́ promo àwọn tí mo fún ní pé tí mo yọ discount kúrò bẹ̀ ìyẹn ti kọjá ọ̀sẹ̀ tuntun láwọ̀ yìí kódà ìyẹn kásìbá òní ọ̀la ẹgbẹ́ tó fi àyè discount yẹn kalẹ̀ fáwọn tó bá ọ̀dà ní òní sọ́la ó wù mí káwọn èèyàn kán jẹ́ àǹfààní ń fẹ́ káwọn èèyàn máa bù mí lówó ńgbà tó bá ti lò ó tára bá ti tù ẹ́ ìwọ náà ó ṣe kí ni ìwọ náà ó lè fún mi ní nǹkan má lọ wípé tó ní pé kọ́ lọ rà ó kọ́ lè rà ó tó bá wù ẹ́ rà tó bá wù ẹ́ mọ́ rà náà yóò sàbí ṣùgbọ́n nǹkan tí mo tẹ́lẹ̀ sọ ni pé fún àǹfààní tìyẹ gangan ni ìwọ náà ṣe kí ni ìwọ náà ọ̀dà fún ìwọ náà ọ̀dà fún ó ní ìwọ náà ọ̀dà fún ìwọ náà béèrè fún kí ìwọ náà tọ́jú ara ẹ 081 3612 3333 adúgbò náà bá wa Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tó fi irú àǹfààní tí wọ́n fi kalẹ̀ dẹ̀mọ́ gbàgbé mọ́sọ́ fún ẹ tó bá fẹ́ rí bàbá wa máa bọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ fún ọlọ́sọ́dọ̀ àlájú Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ irú ṣòro irú kẹtọ́ lè bá lè máa là kọjá kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ bí a fẹ́ ọ̀dà fún product 081 3612 3333 gbogbo ẹ̀yin tó wà lórí YouTube ẹ̀yin tó wà lórí Facebook ẹ̀yin tó wà lórí TikTok ìwọ náà ọ̀dà fún tiẹ̀ gbogbo ẹ̀yin aráàlú òyìnbó ẹ láìkí ọgbọ́n ẹ wá ń rọṣẹ mẹ́ta ẹ wá ń kó làbílà rẹ wá ń kó jọ kó lè pọ̀ ìwọ lọ́gbọ́n jù ọgbọ́n ẹgbẹ́ gan o ẹ̀yin tẹ́ wà Nàìjíríà kí ló dé inú òfin lè jàǹfààní rẹ̀ adúpẹ́ lọ́wọ́ gba àwọn tó wà lẹ́kọ̀ọ́ àwọn ará Àbújá àwọn ará Òṣogbo ará Ìlọrin gangan ò tí rà ará Kwara gangan ò tí rà ṣùgbọ́n gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ tó wà ní Minna tó wà lẹ́ Haúsá tó wà lẹ́ Ìgbò tó wà ní Pọ́tà
àwọn tó wà lábroad mo gbé fún ẹ̀yin náà dẹ̀ bá arísẹ́ rẹ̀ ẹ bá ti wọ́n arísẹ́ rẹ̀ ló bá ti ń kán sí lápò ẹ kó máa kán sápò títí wa náà 081 36 12 333 máa fún yín discount ní òní sọ́la ìwọ tó bá ọ̀dà fún ìwọ tó bá ti ọ̀dà bí wọ́n ti parí program nìsín ìwọ ọ̀dà fún màdé ló pátápátápátá ìwọ náà di àǹfààní rẹ̀ kọ́ ti èèwòrán tí ọmọ ọba tó ń pa ẹ kọ́ mọ̀ pé èmi ò ní parọ́ tó bá rà fáǹfààní tiẹ̀ ní tó bá rà fáǹfààní tiẹ̀ ní nàìjíríà sàbí ṣùgbọ́n kẹ́tẹ́ mi wá áfítà ní gbogbo mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ jẹ́ àǹfààní product kí mo sọ mo fẹ́ kẹ́ jẹ́ àǹfààní product yìí dáadáa ẹ jẹ́ àǹfààní rẹ̀ ẹ jẹ àǹfààní rẹ̀ ìwọ náà rà á kí ìwọ náà wò kọ́ wo na lie kọ́ fi lè mọ̀ pé náà true ìwọ náà ọ̀dà fún 081 36 12 33 33 081 36 12 33 33 ìwọ náà ọ̀dà fún product yìí ó ní promo ìwọ náà ra àwọn aráàlú òyìnbó gbọ́ àwọn àlàkó mẹ́ta ọkọ̀ mẹ́ta àwọn akó ọ̀sẹ̀ ẹ̀bẹ̀ ọwọ́ akó papọ̀ ìwọ náà lè ṣe ẹni tí ò bá gbọ́ ẹni tí ò gbọ́ láwẹ̀ ń gbọ́ àwọn ti gbọ́ àwọn olóṣè kí ni àwọn olè gbò wọ́n kò ní jù báyìí lọ ìwọ náà fẹ́ ọ̀dà fún product 081 36 12 33 33 081 36 12 33 33 àbí 090 20 17 19 99 090 20 17 19 99 ìwọ náà ọ̀dà fún ìwọ náà béèrè fún tán lọ béèrè fún wọn náà wọ́n tó wà níbẹ̀ béèrè fún àlùjọ ajá kí Jagunlabi yẹ́kọ̀ ṣe kí náà yẹ́kọ̀ náà dáadáa ìwọ tí nǹkan kò dẹ̀ ṣe tó wípé owó ni pírọ́blẹ́mù tiẹ̀ ìwọ náà lò ó wọ́n dà fún àwọn pírọ́dọ̀tì yìí ìwọ náà tiẹ̀ dánwò ọ̀sẹ̀ làbí lára ìwọ náà dánwò bóyá náà làbí náà true 081 36 12 33 33 ìwọ náà fi ọ̀dà fún mọ́ pé ìwọ kàn sí first note ọmọọba mi náà fẹ́ ọ̀sẹ̀ làbí láàrọ̀ tó bá ọ̀dà lónìí yóò tẹ̀ lọ́wọ́ náà lọ àwọn tó ọ̀dà lọ́jọ́ Saturday nínú òyìnbó wọ́n ti rí gbà wẹ́ ìwọ náà try rẹ̀ wò kí wọ́n náà wò bó ṣe gidi kí wọ́n náà wò bó ṣe rí 081 36 12 33 33 jẹ́ ká wọ̀nyẹn mi jẹ́ kí wọ́n rí dáadáa jẹ́ kí wọ́n rí 081 36 12 33 33 kò ní jù báyìí lọ nìyẹn ṣùgbọ́n 081 36 12 33 33 081 36 12 33 33 081 36 12 33